kí n sọ fún yín pa lè ní pa lọ́la tójú yín ò bá fọ́ máa wo bàràbàrà ní o. bá a bá sọ abẹ̀bẹ̀ sókè nígbà ìgbà pẹ̀lẹ́pẹ̀ tó fi lélẹ̀ náà ló máa fi lélẹ̀ o. a kì í mọ́kọ ọmọ ká má lé ọmọ bẹ̀rẹ̀ dálé oṣù o. ó lágbára o. ló rọ̀ǹgì nínú ẹgbẹ́ kí n bá ìyàwó mi fọṣọ kí n bá fọ pátá kí n bá dáná kí n bá ṣe gbogbo nǹkan lé tí ẹ̀ṣẹ̀ ní kéèyàn bá tún pápá ìyàwó yàn ni. I believe I can fly. Alabata òwe nílà òfin pété ọ̀la òwò ẹ̀dá bá mọ ìyọ̀la oníbẹ̀ni jẹ́ ìwà náà ni ló sọnù paramọ́lẹ̀ èèyàn ń bẹ ní ibi gbogbo tí ó ṣe fojú mọ́ ìwà ìbàjẹ́ ń gbilẹ̀ lọ. Ìwà kò ní foni ìwà sílẹ̀ o. Ìso kínkín ní bàdí jẹ́ epo kínkín ní bojú omi jẹ́ o. Báyé pẹ́ tí ń dẹ́sà ejò èṣù àìnígbáyé pẹ́ ló ń ṣe dákun kíyè sọ̀rọ̀ ẹnu kíyè sí ìwà o. Èní la rí ta ló mọ̀la olúkálùkù ló mọ bí ó fòṣù palẹ̀ àná rìn bẹ́ ọ́ ó gbọ̀ngbọ̀n ó ń gbòye máa hùwà kan tá a mú ẹ̀jẹ̀ bí ọ́ alábàtà òwe nílà òfin pété ọ̀la pété ọ̀la lábà mọ̀yé ọ̀la oníbẹ̀ni jẹ́ ìwà náà ni ló sọnù paramọ́lẹ̀ èèyàn bẹ́ẹ̀ ní ibi gbogbo tí ó ṣe fojú mọ́ ìwà ìbàjẹ́ ń gbilẹ̀ lọ. Ta ló mọ̀la ẹ̀jẹ̀ asáré ọ̀la má fi kan kẹ́kọ̀ọ́ bá ṣe bẹ́rù làbọ̀ ọmọ o kò mọ ẹnìkan láì sọ̀rọ̀ sí kí ló fàdí ọ̀rọ̀ ta ló lè sọ ọ́ màgá o kọ́lọ́fín ń bẹ níbẹ̀ ohun tí ó yẹ nìkan o ẹni la òfin pẹ̀tẹ́ ọ̀la ọ̀ọ́ ayé gbà fúnra kájọ fúnra sí ọ̀ọ́ màgá ó di ìgbẹ̀yìn ọ́ alábàtà òwe nílà òfin pẹ̀tẹ́ ọ̀la nílà òfin pẹ̀tẹ́ ọ̀la bá mọ ìyọ̀la oníbẹ̀ni jẹ́ ìwà náà ni ló sọnù paramọ́lẹ̀ èèyàn bẹ́ẹ̀ ní. Kejì ọjọ́ gbogbo la fẹ́ ṣe léyìí dáa ọjọ́ gbogbo ló tiẹ̀ fẹ́ gbà fún mi ó ti pẹ́ tí mo ti wà lórí ọ̀rọ̀ yìí náà bó tí owó kan fún mi bọ́dí yìí tì ní. nígbà tí mo wà nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ olùkọ́ mi máa ń kọ́ wa ní kankan gbà náà. pé inú mi dùn kó béèrè pé kí ni pé igi pọ̀ ní gbólóǹtọ́ ká tó fọ̀mù gbé odó ṣé wàá mọ̀ wípé idán bí mo ṣe ń sọ lọ ṣé wàá mọ̀ wípé níní ló rẹwà jù láwùjọ ejò ṣé wàá mọ̀ wípé bí ẹyẹ ṣe pọ̀ tó nígbó ọ̀kín ló rẹwà jù láwùjọ ẹyẹ. ìwọ náà wọ ọ̀rẹ́ mi pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ bó ṣe ń ṣe jẹ́ káwa náà máa ṣe bẹ́ẹ̀ Kejì mo nífẹ̀ẹ́ tí ẹ try láti consider mi. bí gbogbo ìlú ìṣètò ìwọ ló rẹwà jù lóbìnrin. ọ̀rọ̀ mélòó mo fẹ́ sọ tó ní gbà mí gbọ́ ó yá tọ́ka sí obìnrin tó bá tún rẹwà jù lọ nínú ìlú yìí. kí lorúkọ ẹ. kí ló ṣẹlẹ̀.
mo bá ìjà. àbí ṣé mi ìdàtú lọ́mọkùnrin ni. kejì ṣe bó ni mo. Majek ṣó fẹ́ gbọ́ pé tá a bá ju ọ̀bẹ sókè nígbà ìgbà bí pẹlẹbẹ ló máa fi lélẹ̀ mi ò lè fẹ́ ẹ kò sí bóyá bá mi sọ̀rọ̀ yìí tó mi ò ní fẹ́ ẹ mi ò kó fìlà kí n fẹ́ ẹ ni mo léyàn tí mo ò fẹ́ ṣé ọ̀rẹ́ tá à ń ṣe yìí nìkan máa ṣe lọ mi ò fẹ́ fẹ́ ẹ. Ọlọ́run ní jẹ́ kó mọ ìyá rẹ̀ ó ti rẹwà jù. kí lorúkọ ẹ. lẹ́sìn ìgbà wo ló dé. no tí mo ṣe ń wọlé ni mo wá ní kí n relax dé. ó jáde lọ látàárọ̀ mo expect pé tó bá ti dé kó wá bá mi nínú ilé ó wá jókòó síbi báyìí ó ní òun relax lọ́wọ́ jọ ṣé bíbá jẹ́ gẹ́gẹ́ bí bedroom òun relax lọ́wọ́ pẹ̀lú obìnrin tó ń bóbìnrin rojọ́ ń bì báyìí. babe mo understand kí ló ń try láti sọ so bí pé mo àánú náà ó rọrùn. jọ ó dẹ sọ̀rọ̀ náà. ẹ jọ o ìlú mi mo wà kéèyàn kan má ṣe gàràgàrà mọ́ mi o. èmi kò ń ṣẹjú ẹni tó fà lélẹ̀ mi ò bẹ́ẹ̀ lọ́rọ̀ o ìyá tó bí ẹ ni mo bá lọ́rọ̀ ìyá ẹ ni mo lọ fẹjọ́ ẹ̀sùn lé ṣó ti gbọ́ já lọ já wọlé lọ. ọ̀rọ̀ tẹ́lẹ̀ àti mo sọ pé kó gbọ́ nǹkan tí mò ń bẹ̀ sọ. babe o lè máa expect pé èmi ń sìn báyìí mo máa mú ẹ máa fi ẹ sílẹ̀ fún gẹ̀ yìí why now. ojú ń dùn mí ni ojú ń dùn mí mi rí gbogbo bó ṣe jókòó tó kú dẹ̀kẹ́ súnmọ́ra yín o mọ̀ pé ó ń gbá lórí mi o já wọlé já lọ. àwọn ẹlẹ́lẹ́yà ẹ kú òṣì. àlẹ́ rí ẹ̀ léjì kòkò sórí gbogbo nǹkan tí mò ń sọ fún ẹ mi ì parọ́ fún ẹ àtúkọ ẹbí dùn. kejì ó máa ti ń lọ. ṣé kìí ṣe pé ọmọ yìí ń yọ gbóòmù kò fáìn náà ó kàn kún síwájú ó kún sẹ́yìn ni. ìbí dùn kí ló ń ṣẹlẹ̀ àwọn àgbà náà ní pé ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ọmọ kọ́pà tó ń tẹ̀lé kiri yìí la ṣe wá bá ìsọ̀rọ̀ pàápàá jùlọ Gbọ́lá sórí àwọn kọ́pà yìí wọn lórí Gbọ́lá tó fẹ́ ṣe fún mi. kejì kí ni wàhálà ẹ̀gan lórí ọ̀rọ̀ àwọn kọ́pà yìí tó ṣe jẹ́ pé gbogbo ìgbà tá bá ti pàdé báyìí ọ̀rọ̀ wọn ló ṣáà máa mú sẹ́mi kí ló dé ọmọkùnrin yìí nífẹ̀ẹ́ mi tẹ́yìn náà dẹ́ mọ̀ àbó ń jowú mi èmi náà dẹ́ nífẹ̀ẹ́ kí ló dé ẹ̀dẹ̀ fi wá lọ́rùn sílẹ̀. ìfẹ́ ṣá má jẹ́ kó fi búrẹ́dì kọ́ ẹ lómi ọbẹ̀ jẹ́ o kí nǹkan tó rò kó má lọ ba nǹkan tó rò jẹ́. ok ẹ jọ ń torí Ọlọ́run ẹ fi wá sílẹ̀ a nífẹ̀ẹ́ ara wa. ẹ nífẹ̀ẹ́ ara yín tọ́ ìfẹ́ yín á dalẹ̀ o. á dalẹ̀. ayé ẹ náà. mi ò kì í ṣe ọmọ kékeré kó tó bá wà lọ́kàn mi láti ṣe òní mo máa ṣe kò sẹ́nìbọ̀dì tó lè kọ́ mi wọ́n ti nú mi. wà á nù mo jẹ láìpẹ́ ìtẹ̀ o kì í ṣe ọmọdé ó mọ̀ so kí ló ń disturb ẹ láti fẹ́ ọ̀rẹ́ mi fine boy wo tó pọ́n ó dẹ̀ pupa ìmájì ọmọdé máa bí ọmọ yẹn máa fine bí ege Ọlọ́run yá sí. ìwọ náà wò mí náà ṣé mo pọ̀ lọ́mọkùnrin ni ìwọ náà farabalẹ̀ wò mí ṣé mo dùn tó ni báwo ló ṣe ṣe báyìí ẹ wá jẹ́ kí n sọ kíní kan fún ẹ sórí bí abúlé yìí ṣe gbà yìí gbogbo àwọn ọmọ tó wà bẹ pàpàtà wọn lọ fọ fún mi ọdún ọba ń gbọ́ títorí ẹ ni mo ṣe fẹ́ wọn kí ni kan tí mo sọ fún ẹ nípa ọmọdé ṣé mi sọ fún ẹ pé tí bá ti parí service tán 100. wo jẹ́ kí n jẹ wàhálà ìwo tí bá kúrò mo lè ní kí n kú ọmọ méjì ló wà lánàá ń kúlẹ̀ hàn bẹ̀ wo tó bá ráwọn ọmọ yẹn ó fi wọ́n pa á nìyẹn ó rí tó ifá ẹ̀ ní kí ló ń ṣe Ọlọ́run ó wá mo mọ́rú lọ́kì tó ní sẹ́ wàhálà ẹ tó lórí òní fìlà ó máa ń dùn mí ṣá. tó bá ti lè gbà fún mi má fọ ó ti yé máa tọ́jú ẹ̀ máa gbé ẹ lọ sẹ́kọ̀ọ́ ṣé mo fẹ́ máa purọ́ fún ẹ ni mi lè máa purọ́ fún ẹ náà. wa my level other level yẹn máa ti gbèdé bẹ̀ ṣé other level yẹn máa tó bá ó máa yọ a máa rí rẹ̀ tán ọlọ́ mi ti ní gbèdé bẹ̀ tán. má gbèdé bẹ̀ ọlọ́ ó máa wo tó wáyé ọlọ́ ó dẹ̀ dùn mí ṣá. o ṣáà ti rí ìṣorí fóònù mi ìwọ náà ni màá fún gbẹ̀yìn Ọlọ́run. ok 30 pro yẹn ti 30 pro yẹn ìwọ náà ni màá fún ojú ẹ lọ Ọlọ́run máa ń gbọ́. fóònù ti dádì ẹ fún mi dádì ẹ ní burúkú owó dádì ẹ ló fún mi fóònù yìí Ọlọ́run
sórí. Bọ̀dá mi, èwo ni wọ́n ń ṣe ń bì báyìí. mo ń rí àwọn ọ̀rẹ́ mi. ó wá rí àwọn ọ̀rẹ́ ẹ ṣé àwọn eléyìí làwọn ọ̀rẹ́ ẹ àwọn kọ́pà làwọn ọ̀rẹ́ ẹ ṣé ìwọ ń sáàfù ni táwọn kọ́pà máa fi jọ́ rẹ ṣé ìyá àgbà tí mo ní kó máa bá mi tọ́jú rẹ̀ ṣé tí bá ti lọ sẹ́kọ̀ọ́ gbogbo ranu tó máa ń ṣe ni ṣáwọn tó máa wá ń jókòó tì rẹ̀. ẹgbẹ́ calm down. ta lẹ̀ yín gan. ta ni wọ́n who are you ta ni ẹ́. àmì kọ́pà. kọ́pà ni wọ́n ẹ̀hìn tó wọ́n wá jẹ́ kọ́pà dọ̀sá mi pé ó jẹ́ kẹ́ máa bà àwọn ọmọ láyé jẹ́ nínú fílẹ̀jì àbí àbáyé yín fẹ́ bàjẹ́ ni. ẹjọ́ láìpẹ́ mi ò gbé ìbọn mi dání máa pa yín dànù. ẹ fi ẹlẹ jáde ìbọn wò lẹ gbé dání. ẹ fi ẹlẹ jọ ẹ wá àtàlẹ yìí kí ló ṣe yìí ẹ kàn já wọlé bí kíní. okay don't worry ìjọ ti bá tún rí ìkankan nu yín pẹ̀lú ọmọ yìí bóyá mo lè ṣe nada o bóyá mo lè ṣe nada o you will say bóyá ìwọ lọ sínú mọ́tò fún mi my friend ẹ má worry o ẹ jẹ́ kí tún rí yín pẹ̀lú ẹ̀ bóyá ẹ jẹ́ kọ́pà o bóyá ẹ jọmọ ìjọba bóyá ìjọba ràn yín wá síbi kẹwàá máa balẹ̀ ayé àwọn ọmọ jẹ́ bíbá yìí ni then you will see. aláyẹ ẹ̀fọ́ ẹlẹ́kẹ̀ máa lọ jọ ẹ̀fọ́ ẹlẹ́kẹ̀ máa lọ jọ. wá ní mo lè gbé ilé agbọn aláìwá ó lè ṣe títí fún wa. kò tí a sí kan tó lè ṣe kò sọ́kàn tó lè ṣe fún wa ọjọ́ kò sọ́kàn tó lè ṣe fún wa. jẹ́ kí n rí yín pẹ̀lú ẹ̀ then you will know what I'm capable of doing. aláyẹ kí n sọ kí n kọ fún yín sójà ló ń gáìdà wa o ó ti ẹ̀yìn sí a máa lọ pé sójà wa fún yín. okay no problem I will show you what I'm made of okay ẹ jẹ́ tún rí yín pẹ̀lú ẹ̀ then you will see. ọmọ ọṣẹ nílé ìṣá. 130. ọṣẹ nílé ìṣá. ọmọ tí mo rò pé máa lù sẹ́jẹ̀ lé ní. jọ̀dá gẹ̀ẹ́. jọ̀dá wọn yàrá. tíyẹ̀ ń tata. ṣe rí mo sọ fún yín lọ yẹn òjì ìyá 1910 Rasom Kuti Olúfúnmiláyọ̀ the first lady tó ọkọ̀ wà mọ́tò ní Nàìjíríà ẹ̀jẹ̀ tí mo sọ fún yín lọ kí wàá ní reason tí obìnrin kan bá fún òun wà pé òun ò lè ṣe rere torí pé bóyá òun jóbìnrin òun ò ní ṣiṣẹ́ òun ò ní sọ́ọ̀sì òun ò ní jẹ́yàn nǹkan tó fi lè mú kó ṣiṣẹ́ kó lówó kó jẹ́yàn kó lórúkọ kó lókìkí definitely everybody àbí gbogbo àwọn obìnrin I repeat ló yẹ káwọn náà ṣiṣẹ́ kán lówó kán jẹyàn. bọ̀dá Rasom Kuti ṣe ní gbogbo history ten sọ yẹn kò sí ètò bá mi nù ẹ̀ ṣebí fàájìlá náà fẹ́ wá ṣe bíbá yìí ó wá ní history ten sọ. nǹkan tí mo máa sọ tó máa ń dùn mí nìyẹn bóyá ẹ rí from angle tẹ́mi ti ń rí pé à ń mú ògógóró àbá àmọ́ tí a bá ń ṣe fàájì yẹn ò ní pé ká má share knowledge you understand a lè share knowledge bẹ́ẹ̀ ká fi kan yẹra wa. wàá fi sílẹ̀ ní sùúrù àwa ṣayé ń bì ní tó fẹ́ kọ novel ni what's this. oh my god báwo lẹ́yìn people ṣe ń reason báyìí náà oh àyìn bí ẹ move pẹ̀lú mi ẹ move pẹ̀lú in fact Sherry woman tó jókòó yìí ó lè learn from nǹkan tá à ń sọ. ẹ jọ ọ̀gá kọ́pà mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. go ahead you say go ahead. ẹ jọ ta ló kọ́kọ́ jẹ pọ́pọ́ọ̀fù nínú taisi àti pé lọ́dún wo. ibo la tún já sí ibo la tún já sí ẹ má kò fọ́ ní o ṣe ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ ní pàrágà ọ̀rọ̀ ológogoro ló sọ kò sí ní level tiwa. àtẹ̀mí lè béèrè béèrè lọ́wọ́ yín ni. ìyá alájẹ èmi náà fẹ́ béèrè ìbéèrè kan tó simple lọ́wọ́ yìí. ẹ jọ ta lóbìnrin tó kọ́kọ́ sọ nínú abúlé tá a wà yìí. ṣé èmi lè wá béèrè irú ìbéèrè bẹ́ẹ̀ náà ìjú ilé bá lẹ̀ fún yín. no ó yẹ kó lè dá wọn. ẹjọ́ yín kọ́. ẹ̀yin ọ̀rẹ́ mo ń bọ̀. èmi kọ́ fẹ́ dà nǹkan rẹ̀. ó dà yín pé màá rí yín mo ń bọ̀. mẹ́kọ̀ọ́ story. Gbọ́lá èmi ò ṣáà nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan tó ń ṣe. kí tún nìyẹn. ìwọ tó jágùnbánirọ̀ là ń bá nídìí ọtí ní gbogbo ìgbà mi ò nífẹ̀ẹ́ sí i. ṣó wá rí nǹkan tí ò yí ẹ ni wípé mo ń jókòó sídìí ọtí mo ń ṣe níbí ìyẹn ò sọ mí dọlọ́tì ìwọ náà máa wò tá a bá ti kúrò níbi iṣẹ́ táwọn alẹ́ látàárọ̀ títí dìrọ̀lẹ́ a kò máa ní ká fi yẹn náà ṣeré jáde ká fi nàjú ká fi mọ̀lú ká fi ṣeré ká fi gbádùn ìlú yín ó la fi máa ń jókòó ń bì í. àmọ́ ìyẹn náà ò ní kẹ iṣu lẹ̀ sí bí bẹ́ẹ̀ rí nǹkan tá a gún sọ ni. ìgbà tí mo délé ọ̀dọ̀ yín lọ́hùn tí mi ò bá yín ni mo ṣe wá yín wá sí bí mo dẹ̀ mọ̀ pé dandandandan màá bá yín bí mo dẹ̀ tún bá yín bí. ó dànà. ok ṣé o ò nífẹ̀ẹ́ sí kí n máa jókòó bí àbí kí n máa pẹ́ bí bàrà.
mú màmá wá sí bíbá. ọ̀rọ̀ kan tó ń sọ ti yé mi ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ó yẹ sí nǹkan tó bá fẹ́ máa ṣe fún ẹ ó yẹ ṣùgbọ́n náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà tí ilé bá sún mi máa ṣàṣeré jáde but anyway máa adjust ṣùgbọ́n ṣó ti tán ṣáà lè máa lọlé. yà máa lọlé yà máa lọlé bẹ́ẹ̀ nìyẹn. Ìbídùn. Má. Ìbídùn. Má. Ìbídùn. Má. Ẹ̀mí ló mọ̀ pé yẹn náà. Ibo ló ti ń bọ̀. Ibi ó ti ń bọ̀ lórúkọ. O ò ní lè sọ bọ́ọ̀ tí ẹ sọ èmi sì mọ̀ ẹ́ pé ọ̀dọ̀ àwọn agùnbánirọ̀ ọ̀hún lọ́lọ́ àbí bẹ́ẹ̀ kọ́ o ò ní lè sọ wo ohun tó ń wá ń di akọ́ṣu ọlọ́mọdé ọkàn di ewúrà mo ń sọ fún ọ tó èmi kékeré mọ̀ yányányán tó gẹ́gẹ́ bí abiyamọ kí ló pa àwọn pẹ̀lú àwọn agùnbánirọ̀ kí ló pa yín pọ̀. Rárá kò rí bẹ́ẹ̀ ó ní nǹkan kan tó fi ń yé mi tí ó yé mi. tí ò yé ẹ wọ́n wá fi ń yé ọ yóò wá yí ọ pé èyí tí ò yí ọ ó pọ̀ ju tó yí ọ lọ nígbà tó ń bá fi yí ọ tán torí àlejò fẹ́ gbẹ̀ kó lè wọlé àbí wo ṣé wà nìkan lọmọge tí ń bẹ lábàáyé tó fi jẹ́ ìwọ pẹ̀lú wọn lójoojúmọ́ ni kí ló dé wọn wá ń di akọ́ṣu ọlọ́mọdé kan di ewúrà mo sì wí fún ọ tó mo pariwo tó bá yá n tó ojú ẹ̀ bá rí ń bẹ̀ faramọ́ ni o ò ní ìyá kankan o fi ara mọ́ ni bí mo sọ tèmi tó gbẹ ìpele wọlé ṣùgbọ́n wọ́n tó gbẹ ìpele wọlé oṣù máa bá mi níta. ẹ má bọ̀ wọn. ní ìbínú bẹ́ra ẹ. yà kí lẹ fẹ́ kí mo lè ṣe fún yín. ẹlẹ́gbọ̀n ẹ̀rọ sà a ní káwá bẹ̀yìn fún kan tó ṣẹlẹ̀ last time yẹn ni sà. ok. sà ẹ jọ̀ọ́ tó Ọlọ́run sà ẹ dáríjì wá ṣé ní gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ any point sir àwa náà àdẹ kí n ṣọmọ bẹ́ẹ̀ o ọmọ dáadáa dẹ̀ níwá o ẹ jọ sir. okay so now ẹ ti realize mistake yín so mo fẹ́ kẹ́ mọ̀ pé kò ń ṣe pé tó bá ní kẹ́ wá serve ní village kò ń ṣe gbogbo ibi tẹ́ rò pé village yẹn kò ń ṣe pé àwọn tó ń gbé bẹ̀ kò ń ṣe pé ojú gbogbo wọn dúdú àgbà wa búra ni béèrè ò ṣe rí àwa náà lọ school bíi tiyín a dẹ̀ sáàfù bíi tiyín báyìí náà ni ṣẹ́yìn ò mọ̀ pé nínú kòkò dúdú lẹ̀kọ̀ funfun ti jáde ni so kò mí pé torí ẹ ti wá sáàfù ní irú village ń sìn kẹwàá máa take advantage àwọn ọmọ kéékèèké so nǹkan tèmi ṣáà máa sọ fún yín ẹ má jẹ́ kí n rí yín ní gbègbèrè cousin mi mọ́ because that is only ọmọ tí mo ń run owó lé lórí and mo dẹ̀ ní better plan fún ẹ má dá ìrìn àjò ẹ̀rú fún mi nǹkan tí mo fẹ́ sọ fún yín nìyẹn. sir kẹ́dẹ̀ máa wò àmọ́ ẹ pé ó ní èèyàn bíi eléyìí tó bá jẹ́ pa àmọ́ ẹ pé ibi tó ti jáde báyìí ó pọ̀ àní débẹ̀ sá. ọlọ́run ṣe ẹ̀dẹ̀ ti mọ̀ báyìí so bẹ́ẹ̀ dẹ̀ ti mọ̀ ń sìn mi ò fẹ́ kẹ́ dé ọ̀dọ̀ ẹ̀ mọ́ because tẹ bá débẹ̀ tí bá ever rí pẹ̀lú ẹ̀ lẹ́yìn ẹ̀ní tèmi àti yín sọ̀rọ̀ yìí I can do and undo so kó má di pé ọ̀rọ̀ wa máa dé stage yẹn òun mo ṣe ń bẹ̀ yìí ẹ má dé ọ̀dọ̀ ẹ̀ mọ́ that's all I can say. ẹ má bínú ṣe rí àwọn ọ̀rẹ́ mi ni wọ́n máa ń bá wọn sọ̀rọ̀ wọn kì í gbọ́ ni gbogbo gbà máa ń bá wọn sọ̀rọ̀ báyìí wọn ò ní stage mi bẹ́ẹ̀ mi wọ́n dẹ̀ ti wá dá wàhálà lẹ́sìn mi ṣáà ni máa tẹ̀lé wọn wá ti wá bẹ̀bẹ̀. ṣé ìwọ kọ́ ni òun fẹ́ ìbídùn. ọ̀rẹ́ lásán ni wà. ọ̀rẹ́ lásán ni ọmọ ọdún mélòó ni ìbídùn tí ìwọ jẹ́ ọ̀rẹ́ sí ìbídùn. sáà ìbídùn wà ti sán sínú sáà. irú kankan ní bird of the same feather ọyẹ but nǹkan tèmi ṣáà máa sọ fún yín ẹ má dé ọ̀dọ̀ cousin mi mọ́ that's all I can say you guys can go. ẹlẹ́gbọ̀n iṣẹ́ rí gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ pátápátá àti take note àwa náà à ní ṣerú ẹ̀ mọ́ sá. okay. but ẹlẹ́gbọ̀n ẹ pọ̀ gan sa o. láti gbàdá ti dábúlé yìí àìtí ìrìlẹ̀ tó fáìn tó yẹrí. ló gbẹ. sọ́kàn ọ̀rọ̀ máa jẹ́ ṣáàmà lọ́kà sẹ́yìn something. ẹlẹ́gbọ̀n mo fẹ́ béèrè kankan lọ́wọ́ yìí sá. ọ̀kí ni ẹ. ẹjọ́ I need assistance yìí. irú assistant wọ. sá mo fẹ́ ní kẹ́ fún kẹ́ bọ́ṣẹ́ tó bá tẹ̀jẹ́ díẹ̀ ní kẹ́ bu fún ìmọ̀ àtàwọn ọ̀rẹ́ mi káwọn àbọ̀ ká fi step up. kí ni ìtumọ̀ yẹn. ọṣẹ. nǹkan tó ń tra àti sọ ni pé
I know about dàgbà. When we grow old, we want to be like you, sir. Oh, okay, I see. Ìyẹn wá lé o. Oye, kò le rárá. Tí ẹ bá serve tán, tẹ kọjú mọ́ nǹkan tẹ wá ṣe ní village yìí nsìn, tẹ sin orílẹ̀-èdè yín tán. Kẹ wá bọ́ sí ìgboro, kẹ wáṣẹ́ gidi, kẹ tẹ pamọ́ṣẹ́ dáadáa, then you can be like me. Okay? Sir, ẹ má bínú sir. Bóyá nǹkan tó ń try láti sọ ni pé ẹ wò mí mo ò fẹ́ ọ̀ṣẹ́ ṣe rí bíi aláìkẹ́ gan ọ̀dọ̀ ibi ìpọ̀ gan torí ibi tá a wà bẹ́ẹ̀ tí gọ́ọ̀mẹ̀ntì fi wá sí àkàn mánéèjì ẹ̀ ní tẹ bá jẹ́ ń padà sà bóyá kẹ fún wa kí bí àwọn àtúnṣe wá ìyẹn kéré gan tẹ bá ti ṣáà ti ṣe nǹkan tí mo fẹ́ níjà a máa jẹ́ best of the best friend ni so tí bá ti ń jáde nírọ̀lẹ́ màá mú mọ́ bí tẹ máa wà máa yọjú sí i. All right, very nice day. All right, bye-bye. Alabata ọ̀rẹ́ ó tẹ́gò ọlọ́run ó ti yé mi. ó ń ṣerú ọdún ẹ kò ṣe mistake yẹn náà láì ṣe kó jà ìwọ tó wá látẹ̀kọ̀ ó wá sábúlé wọn fọmọ abúlé lóyún kí ló ń ṣe tó lè protect ara ẹgbà tó ń bọ́mọ yẹn sùn pé kó ṣerú kan bẹ́ẹ̀ náà ìwọ náà bò náà fine àmọ́ pé abúlé yìí àwọn tó fine wà ń bẹ àwọn tó ta lẹ́nu gan báwọn yẹn ṣe gbà yẹn tó bá dé àwọn èèyàn tó ṣe dé láti kun àwọn yẹn máa ń fọ́ ó ti yí ẹ̀kọ́ akínṣerú wọlé ẹ̀kọ́ wẹ̀ sí wọn lọ́wọ́ ọlọ́run máa ń gbọ́ abala mistake ló ṣe o ò rọ́mọ tí mo fún fóònù sórí fóònù tí mo fún yẹn ó jọ lójú gan nígbà tí mo gbé láyé lé lọ́wọ́ ni onígbọ́mọ yẹn kan ti fọ́ ni ọlọ́run máa ń gbọ́ mistake yẹn ọlọ́run ó. ọ̀rẹ́ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ kó yé mi gan bó ṣe ṣẹlẹ̀ I can't even explain I'm confused kó tiẹ̀ yé kí ni mo wá fẹ́ ṣe báyìí. ẹ̀wà tó fi sílẹ̀ nù pọ́ọ̀tì mo ì jẹ́ o mo fẹ́ lọ jẹ́ tí mo wà. ó finger brain mi gan. kí ló ṣẹlẹ̀ ilé tí ojú ẹ̀kọ́ rẹ lọ́wọ́ àbí ò ṣe clearance ẹ̀. tó bá dẹ̀ jẹ́ pé kò ṣe clearance ni ó ṣì wà òkè ṣẹ́rí bọ́ọ̀rẹ́ wa ṣe wà ìwọ ti hang. ọlọ́run hang sí ibo. ọ̀rẹ́ wa ti fún bídú lóyún 100. ọmọ tó mú wá síbí báyìí yẹn tó pupa tó kù. no. jọ kí ló wá fẹ́ ṣe báyìí. kí ni mo fẹ́ ṣe bí ti báwo àkùsọ lórí ẹ̀ ó máa lọ dọ́gbọ́n sí ni. dọ́gbọ́n kọ́ ọ̀rẹ́ congratulations gba kò lè ṣe bó ń gbala wí nǹkan tó máa ṣe é ṣe pé parent gẹ̀ ẹ́ pé títọ́jú ẹ ẹ̀ẹ́dẹ̀ ṣe mí ní introduction nínú pálọ̀ àbí kí ló expect ìwọ tó lè. kí ló tó máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó máa ń sọ̀rọ̀ bí ẹni tó ní làákàyè bẹ́ẹ̀ torí ẹ̀ ti fọ́ mọ́lẹ̀ pònú òṣì àbí kí wọ́n fẹ́ ṣe. ń bọ̀ náà sórí ọ̀rọ̀ tó sọ yẹn kò jọ mí lójú sórí bí kọ́pà ṣe pọ̀ tó ní ibi tá a wáyé ìwọ lọ́pọ̀lẹ̀ kéré jù ọpọlẹ̀ yòrò gan ṣó ń gbọ́ introduction kọ entertainment ni sórí onígbé kí nìkan tí mo wá fẹ́ ṣe kò yé mi máa yẹn para fún ẹ but the truth of the matter is that tí o bá ti ṣe oyún yẹn o fẹ́ bí last born family wọn ni ẹ mẹ́ ọ máa ṣe ẹ ní o. orí mi kọ ẹlẹ́dàá mi kọ kémi da omi àjẹkùn mi kò possible oyún inú mi mo máa bí mi ò lè ṣe. ìbídùn tó fẹ́ gbọ́ tọrọ wàhálà tó wà nú ẹ̀ yìí ìwọ ló fà á afọwọ́fà ẹ̀ ni torí nígbà náà lọ́hùn à ń bẹ sọ títí pé kò fọmọkùnrin ilẹ̀ onírọ́ o onífẹ̀ẹ́ o torí pé onífẹ̀ẹ́ o ò ní fi ilẹ̀ ṣé òun náà rí ń sìn mo sọ fún ẹ pé àwọn kọ́pà òun láǹfààní kankan lára tó fẹ́ ṣe fún ẹ ṣé o pé ìwọ nìkan náà ń disturb ni èmi gan àwọn yòókù ẹ̀ gan ń dà mí láàmú mi ò gbà fún wọn ni tó pé kí ni wọn lóore tó fẹ́ ṣe fún mi ìbídùn ìwọ náà wọ́n sìn ó ti dọ̀rọ̀ orin sọ ni kò lọ ṣẹ́yún kí ló fẹ́ ṣe báyìí. mo rẹ nìkan ṣòro ní inú mi mo máa bí gbogbo nǹkan tí gbọ́lá ń sọ yẹn apò ara ẹ̀ ló ń sọ sí o òun ló fún mi lóyún ó dẹ̀ di dandan kó gbà. ó máa bí bẹ́ẹ̀ ni ó máa bí. Alabata nílà òfin pété ọ̀la nílà òfin pété ọ̀la máa mọ̀ ní ọ̀la. géèmù sáyọ̀dì yẹn Chelsea tí mo gbẹ ṣéèfì ni ó ṣọ̀bù mi kú. bọ̀bọ̀ tó bá mọ̀ nípa géèmù ṣé máa sọ ó ti ń gbé tipá kò pé ẹ ó ti yé gbogbo nǹkan tó ń sọ ẹ kò kẹ́mi ó gbé o short o gbé o short o fi géèmù lẹ̀ fáwọn tó ní pé. olùwọ́sọ̀wọ́ nù ni àwọn tá à ń gbé mọ̀ ní sáyọ̀dì yẹn. àwa la ní gogo lọ́wọ́ ṣóun wáìn ni àwa la ń gbé tó pè fún wa
ó ti yẹ àwọn nǹkan tó máa ń play yẹn Arsenal àwọn ọmọ tó ṣe jẹ́ náà Saturday. àní Chelsea tó ṣe ń gbéra lọ́wọ́ ẹ̀ Saturday yẹn Arsenal yẹn ó máa pẹ́ mọ́lẹ̀ ni winner gogo yẹn ó ṣùọ́ winning Chelsea yẹn náà ó ṣùọ́ Arsenal yẹn wọ́n kàn ń gbéra díẹ̀ tó ń ẹlẹ ó yá o ẹ̀yin mò ń dóde o mo ti ń palẹ̀ mọ́ o mi ń lọ́lé o mo ń lọ dáná fọ́kọ mi o. níbo. kí ló ṣẹlẹ̀. àwọn ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ fàájì ni bí òní tẹ́ẹ̀bù ògbọ́n ká kúrò mi báyìí. ẹ ṣe dódago mẹ́ta ẹ ṣe kí àwọn èmi ń palẹ̀ mọ́ o. yàrájé kí ló ṣẹlẹ̀. bíjà àjẹpọ̀ fẹ́ là ń gba kíyìn lọ́wọ́ yín ajá à ń sanwó ni bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ó di 3 o'clock kàdé kúrò ń bí. lórí ìgò kan yìí. torí pé wàá mọ ọtí kẹ wá torí ẹ̀ wá lé mi kúrò nílé ọkọ àbí. ẹnu yín dùn ẹ ṣe kí akẹ́dẹ́ mi lóhùn. yá yóò mọ ọmọ mẹ́mẹ́ ọ̀la ẹ̀wọ̀n mú mẹ́mẹ́. àdàmà gbogbo ìdánsọ yẹn tí wọ́n bá dé tó wọ́n máa di 3 mi báyìí. wọ́n bá tẹ̀lé ká kúrò ń bí a tún lọ bọ̀ mí. katapila ní gbígbé yín. àwọn náà lose. katapila. Alabata òwe nílà òfin pété ọ̀la. oorun yìí náà ni oorun yìí náà ni. ìbídùn ìbídùn ìbídùn. ẹ dúró ná bó ló ti jẹ́ pẹ̀lú oorun yìí ni mo lọ látòórọ̀ mo wá ń tàjẹ́ lọ títí mo fi dé ẹnu oorun náà mo tún bá ọ ìwọ gan náà ti ẹ̀ gbìyànjú kó bá ń ṣe nǹkan kan kí ló dé ó pa mí ni. mọ́mí ó rẹ̀ mí. yóò rẹ̀ ọ́ ṣé bí mo sọ fún ọ ìwà wọjọ́ tí mo ti ń bọ̀ yà tí mo ti ń bóyún bọ̀ ibi ìwọ náà ti ẹ̀ gbìyànjú ó ṣe nǹkan kan ó ṣe nǹkan kan ó kàn ń sùn ni bẹ́ẹ̀ mo sì wí fún ọ àbí ń wọ́n fún ọ tó ń wí fún ọ tó ṣé bá wí fún ni kó tó dá ní àgbàjàkadì ni àbí ń pariwo fún ọ tó agùnbánirọ̀ wọ́n fi nǹkan kan yé mi wọ́n fi yí ọ báyìí wá gbọ́ ọ èmi ò lè wá para mi o n ò lè para mi ìwọ̀nba ni wàhálà mọ́ fọmọ ẹ̀dá ibi mo dàgbà dé yìí àgbàntara kí wàá máa ṣe wàhálà káàkiri inú ọ̀run kó jẹ́ pé ńgbà tí ń bàdé ojú oorun ní ìbẹ̀ kó o kàn jí kó o jẹun kó o sùn kó o jí kó o jẹun kó o sùn ńgbà tí kì í ṣe pé mo dẹ́hun lọ́rùn tó agùnbánirọ̀ òun dà báyìí òun dà wá kàn ṣe ni o ọwọ́ wàrọ̀ kò fi ṣàjà ni wá wàrọ̀ kò fi ṣàjà o ibi tí mo bá dé yìí náà ní jóhun o ipá mi ti ń pin bẹ́ẹ̀ ni ipá mi ti ń pin ìwọ náà wàrọ̀ kò fi ṣàjà wá nǹkan kan tó mọ̀ gbé ṣe bàbá tiẹ̀ tí ó tira rẹ kẹ ó tira rẹ dákun wọn bá ní wàhálà mọ fọmọlúwàbí ó tó gẹ́ wọn lágbára mọ́ ipá ti ń pin mí wá nǹkan ṣe o mo dé látàárọ̀ báyìí mo jí ẹ náà ni kì í ṣe pé o ṣe nǹkan kan sílẹ̀ fún mi tí ń jẹ kò sí. ohun tá ò ká sí ó lè dógó ohun tẹ̀dá ò ká sí ó lè báyọ̀ wá ohun tá ò ká sí ó lè wá dógó bàbí má gbàbẹ̀ yẹn gbàbẹ̀ má gbàgbé àìfúnra ọmọdé ló ṣe púpọ̀ ọmọdé ẹ̀dá ayé gbòǹgbò ẹja fúnra ọ̀họ́ ẹja fúnra ọ̀ ẹja fúnra ọ̀ ẹja fúnra ọ̀ ẹja fúnra sí i máa pẹ́ nìyàn lẹ́kún máa pẹ́ nìyàn lẹ́kún ohun tá ò ní jẹ máa fi rùn mú máa gbomi jẹ lójú èèyàn ó bá ń sọ báyìí ó sọ fún parí báyìí nígbẹ̀yìn máa ṣọ̀run tí ò dá àbọ̀ ń bọ̀ máa pẹ́ nìyàn lẹ́kún máa pẹ́ nìyàn lẹ́kún ohun tá ò ní jẹ máa fi rùn mú máa gbomi jẹ lójú èèyàn ó bá ń sọ
yọ máa ṣọ̀run tí ò dá àbọ̀ ń bọ̀. lẹ́kọ̀ọ́ mi dákun ṣàlàáfíà mi dákun ọ̀rẹ́ rẹ̀ sí ibi ìbídùn. bí ti travel. rebo. ṣé kò sọ fún mi láàárọ̀ yìí mo kàn ní tí nǹkan kan lè gbà tí máa ṣílẹ̀kùn ló bá di ìwédú pẹ̀lú báàgì lọ́wọ́ àtọ̀gbọ́n ó wà wọn travel. lọ síbo. ó sọ fún mi o. èmi àti ìbídùn jọ sùn mọ́jú lóòrọ̀ yìí ni a jọ sùn mọ́jú ni kò sọ nǹkan kan fún mi ilẹ̀ mọ́ ni mo rí pé wọn ò rí inú ilé wọn ò rọ́mọ bóyá ó re kìíní o bóyá ó re kìíní o wọn ni mo re títí n kò dídá ìmọ̀ ni wọ́n jẹ́ ń ká ọ létàn jẹ́ ń wá lọ sọ́dọ̀ rẹ ọ̀dọ̀ rẹ náà ni ó wà ìbò ló tún lọ. kò sí ọ̀dọ̀ mi ò travel ẹ̀sọ́ bí tó ń lọ fún mi. ó lọ travel. ìbídùn travel ìbídùn ó rìnrìn àjò rẹ bọ́ ibo ni wàá wá sí ẹwà gbà mí. ọkàn balẹ̀ ó ṣọmọ kékeré náà padà wá ó ṣọmọ kékeré ọkàn balẹ̀. ìbídùn rìnrìn àjò ibo ní ìwà sí ẹgbà mi ibo ní ìwà sí tọmọtọmọ. ẹ fọkàn balẹ̀ màmá ẹ kì í ṣe ń bá yín bọ̀. omi kẹ ẹni wọ́n mọ̀ ń sùn ní ọmọ lọ́hùn wọn bí tó gbé gbà lọ́hùn wọn ti mọ̀ ọmọ mi ìbídùn rìnrìn àjò ó dá. ẹ rọra mà o ẹ fọkàn balẹ̀ ó máa wálé o. ẹ rọra o. màmá ẹ pẹ̀lẹ́. o ṣeun ìyá mi àmín àmín o ṣeun o ṣeun. ìbídùn ni kí n pè ohun tí má ti dọ́dọ̀ yín jẹ́ kí n pè sí. ó ti gbé hello ìbídùn mo ti wà pẹ̀lú màmá ń sìn ṣé kí n fún wọn fóònù. ok. ọkọ mi ṣàlàáfíà ni ara akémàjò ó ṣe ó kù díẹ̀ káàtó bí ìbá wá ń sọ̀rọ̀ rẹ̀ mú rẹ̀ ní kejì tí òfin mi lẹ̀ ń gbà kọ̀ọ̀kan bó ní ìbá ti rí ọkàn gbọ́ pé mo kú ó dáa wọn ò tiẹ̀ ní kó lágbára ọlọ́run àmín àmín ọkọ mi àmín bó o wá ní ọmọ rẹ̀ ń kọ́ ó wà mo dúpẹ́ fọlọ́ ọkọ mi bí nǹkan ò bá jọra wọn ò sì mọ bọ̀ nílé wọn ò ṣàlè ọ́n lé ìkan náà lájọ ń wí mo ní bí nǹkan ò bá jọra wọn mọ̀ bọ̀ nílé dákun ọkọ mi èmi nìkan náà ni kò sẹ́ni kejì àfọlọ́hún irú bá jẹ́ pé wà ń tòsí mi ni irú eléyìí tí ń ṣẹlẹ̀ sí mi yìí nísìn kò ní tó bá òun ọpẹ́lọpẹ́ ọ̀rẹ́ rẹ̀ ọ wálé mo dúpẹ́ orí mi wọn mọ̀ retí rẹ̀ gbowó ni kò ní pẹ́ mọ̀jẹ̀ òpẹ́ ọkọ mi dákun mọ̀jẹ̀ òpẹ́ olówó orí mi wọn mọ̀ retí pé tó fojú mi kan mo dúpẹ́ ọlọ́run ó dáa mo ti gbọ́ wọn ò sunkún ohun mi ló kàn rí bẹ́ẹ̀ bóyá torí tó tára mi le díẹ̀ lójó rí bẹ́ẹ̀ wọn ò sunkún ó dáa ó ṣe ọkọ mi jẹ́ ń gbé fọ́rẹ́ rẹ̀ ó ṣe ó tiẹ̀ tí múnú mi dùn pé mo ti gbọ́ pé ó wà léyìí inú mi dùn jẹ́ ń gbé fọ́rẹ́ rẹ̀ ó ṣe ọkọ mi ó ṣeun. ìbídùn èmi náà á pè é màmá ṣẹ́kọ̀ọ́ ti balẹ̀ báyìí. ṣé ọkọ mi ọlọ́run ní gba ọgbọ́n yín lọ́wọ́ mi àmín ó ṣé o ọlọ́run ní fìwọ náà lẹ̀ ọlọ́run ń bọ̀ ní. bẹ́ẹ̀ni. ó ṣé mo dúpẹ́ ó ṣé ọkọ mi.
can't wait to celebrate. Mommy, what's the problem? Kí ló ṣẹlẹ̀? What happened? Stop now. We need to talk. Why? What happened? What are you thinking? Kí ló ṣe? Babe, what is wrong with you? Ọ̀rọ̀ yé mi. Wo má dá mọ́ mi ẹ lóhùn. Ẹkún ayọ̀ ni mọ́ mi ẹ sùn. Oh my love. Ó yé mi, mo understand. Mo kàn tó ń ṣe mọ́ mi ẹ. For the past 25 years that she wedding. Everything kan lọ smoothly. Wọ́n á imagine pé so Ọlọ́run dẹ̀ ṣàánú wa pẹ̀lú ọmọ kan ṣoṣo. Ìwọ ló ń sọ yẹn o. Ó yé mi, my dear. Ó yé mi, ó dẹ̀ yé, inú mi dùn bẹ́ẹ̀. Ṣé ọkọ mi? Ojú ò ní tiẹ̀. Amen. Ṣìkẹ́mi. Yes, mommy. Thank you for everything. Ọmọ ìdùnnú ló jẹ́. Bẹ́ẹ̀ni. Ò ní dìbànújẹ́ mọ́ wa lọ́wọ́. Amen. Ayé ò dẹ̀ ní fi ẹ́ pa wá lẹ́kún. Amen. Guys, let's go and make merry, please. Yes. Trust him. Yes, trust me. Ladies first. káàbọ̀. Ẹ wọlé. Kamo, are you stupid or what? Kí lè tó delay wa tó bẹ́ẹ̀? Ẹ má bínú bẹ́ẹ̀ sí pé mí náà ni mo sáré bọ̀, ó fẹ́ rẹ̀ mí díẹ̀. Ó fẹ́ rẹ̀ díẹ̀ ló fi delay wa tó bá jẹ́ pé ò lè lé wa bọ̀ ní bọ́ bá yẹ mú wá ń tà nìyẹn, ṣó stupid ni? Ó ní nonsense wọlé lẹ́yìn náà. Ẹ wọ́n lọ ṣì. Jọ̀wọ́ fẹ́ ká kó síta ẹ̀kọ́ tó mọ̀ pé wà sílẹ̀, ó stupid gan. Can you imagine this nonsense? Idiot. Àbò kí ni ṣé nǹkan tó yẹ jẹ́ kó gbá létí nìyẹn? Irú ìwà wo nìyẹn for what? Why? Kí ló mí báyìí pé ó gbá etí kà mọ́? Ìrẹ́ tí wọ́n pẹ́ àwọn olè ló ń lé wa bọ̀ bó ṣe máa dìlé wa síta nìyẹn tó máa fi attack wa. Ó fẹ́ rẹ̀ orí ẹ̀ ò pé. Olè wo ló ń lé yín bọ̀? Olè wo ló ń lé yín bọ̀ tó wà rántí kí Ṣìkẹ́mi máa gbá etí kà mọ́? Ó wrong now. Wo bí jẹ́ àjọ pawọ́pọ̀ ká bá Kàmọ́ wí. Wo bí Kàmọ́ ṣe ń ṣe now? It is wrong. Wọ́n máa pariwo mọ́mọ́ fún mi. I don't like that. And rẹ mo ti warn ẹ má máa fraternize pẹ̀lú anybody. Gbogbo àwọn staff mo ṣe ń bá wọn ṣe ló máa jẹ́ kó máa disrespect ẹ. If not irú eléyìí ò ní máa disrespect wọ. Ìyàtọ̀ gbọ́dọ̀ wà láàrin ọmọ olówó àti ọmọ anyhow. Ojúlówó ọmọ yàtọ̀ sí ọmọ anybody now. That's my daughter. I don't toy with that. You go inside. Àṣé nǹkan tó yẹ yín náà wà tuntun nìyẹn. Nuisance. Wo Kamo ṣó ti lògùn. Bẹ́ẹ̀ ni mo tiẹ̀ ṣe fẹ́ ní kí n wá oògùn tí màá lò náà. Ok lọ sọ́dọ̀ pharmacy ọ̀dọ̀ pharmacist wa yẹn kó lọ pharmacy kó lọ gba oògùn sọ fún ọ pé kó ṣàlàyé nǹkan tó bá ń ṣe é fún un tó bá dẹ̀ ní pórí kó test jẹ́ kí n mọ̀ lè fún ẹ lówó. Ó ṣé ọ̀rẹ́ mi mo kò tẹ́ni kí lọ́ bá wọn gbẹ́nu sí màá ni like I'm so happy for my parents tó bá yẹ bó ṣe ń ṣe love in Tokyo wow yeah 25th years wedding anniversary ó tó kọ́ celebrate there really ṣòro jẹ́ kí n tẹ invite ẹ̀gbọ́n tó bá yẹ pé family family thing pẹ̀lẹ́ má bínú ṣùgbọ́n. mi ì bínú wọ́n ní kí n lọ pharmacy kí n lọ gbò ṣé oògùn bá ni mo fẹ́ lọ gbà ní àbí oògùn gbà tí kò sí wàhálà.
Oh, stop it, Joe. Blue. Our blue, royal blue. Oh, okay. Oh, mommy to work. I'll pay later. All right, then. Bye. Yes, mommy. Is there a problem? I don't get it. I mean, why would you even talk to the help like that? Okon, not only lo disrespect them, but to gba létí. Kí ló ṣe ẹ́? Ṣé nítorí pé ìwọ ti wà ní position ọmọ, wá fẹ́ pé kó máa àwọn help tó ń bá wa ṣiṣẹ́ kó máa maltreat wọn. You don't mistreat people. It's wrong. It's not nice. Ìwà yẹn ò dá rárá now. Ìwà gbéraga àti àìbìkítà àti kí ọkọ máa sọ̀rọ̀ sí yàn anyhow. Bólú sí rí. Èmi ò láìkẹ́ o. Èmi ò nífẹ̀ẹ́ sí rárá. Gbogbo mi nífẹ̀ẹ́ sí. Bùnmi, ẹjọ́ ṣé torí common security máa ẹlẹ́ fi sọ àdúrà ọ̀rọ̀ báyìí sí mi lẹ́tọ́ fi ń bù mí. Kí ló dé bá ti jẹ́ pé ọ̀rọ̀ security ẹ̀ máa dé máa sọ̀rọ̀ sí mi torí security? Ṣé security ẹ̀ wá já mọ́ yàn ni? Can you imagine? À ń bọ̀ láti party tó yẹ kí security ti ṣí gate tó bá yẹ pé òun lè lé wa bọ̀ ńkọ́. Bó lè máa ṣe mú wa mọ́ta nìyẹn? Kó má lè tètè ṣí gate. Kí ni iṣẹ́ ní compound yìí? Kí ni iṣẹ́ ẹ̀? Mú mi kí lè tẹ̀ hate mi báyìí náà nítorí security. Kò sí problem, ó ti tó time tẹ́ máa fọwọ́ mu bí a security lè máa mú bí a èmi ọmọ yẹn lè máa fọwọ́ mu mi tẹ̀ tí mọ̀. Tẹ̀tí sún mi torí security lásán bó mi à máa sọ̀rọ̀ sí mi all the time. Chikemi. Chikemi máa fi mí sílẹ̀ lórí dúró and she walked out. Okay. Ẹ jẹ́ ká máa rántí ọ̀la o. Ẹni láre ta ló mọ̀la o. Ẹni àtànù lẹ́ni ó lè jà tọ̀nà bó ń dọ̀la o. Ẹ̀rù ní bàbá ọ̀nà lójú. Kàmọ́. Ẹ̀rù ní bàbá ọ̀nà lójú. Kí ló dé tán rán wọn náà sẹ́ni? Ìrún mi ṣe. Níbo ló wà lọ? Ìwọ náà ni mò ń lé látẹ̀ nǹkan tí mò ń pariwo orúkọ ẹ̀ Kàmọ́ ò dẹ̀ gbọ́. Kí ló ṣẹlẹ̀ tó ń pa? Lórí nǹkan tó ṣẹlẹ̀ lánàá ni. Tó ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ lánàá? Tí ọmọ ọ̀gá tó. Yín mà ti kọjá. Àná ti lọ, èní ló kù. Àná ti lọ. Yín ti kọjá torí yín ló ti wá lé mi. Nítorí ńgbà tó jẹ́ pé mo sá lọ, ṣé mi ò ní padà sílé mọ́ ni? Mo ti wá fẹ́ bí ẹ pé ṣé ó ti wá bẹ̀? Wá bẹ̀ mi. Ọmọ tó bá jẹ́ òsì yẹn. Kò wá bẹ̀ mi. Kò wá. Ládùúrú gbogbo nǹkan tí madam sọ fún tó ní kó lọ bá Kàmọ́ o kó bẹ̀ dáadáa lórí nǹkan tó ṣe pé nǹkan tó ṣe ò dára rárá pé kó wá bẹ̀ kó wá náà. Sórí ọmọ tí wọn bá ti kọ́ nílé ìta ni wọn ti kọrù wọn ọmọ ń bàjẹ́ tí o bá ń ṣe kọ́lọ́mọ fi jẹ olúwẹ̀ síbi tó há ni irú yìí sẹ́mi ò ní ti bí irú yìí lọ́mọ àmọ́ kí wàá la rí ta fẹ́ ṣe sí kò sí wàhálà ọmọdé tó sì búrò kò ó bójú ẹ̀yìn ojú ọkọ lolúwerè ń pa ni ojú ọkọ ó jẹ́mi tètè máa lọ. òwe tó pa ń sìn kí ni ìtumọ̀ ẹ̀? Ìtumọ̀ ẹ̀ ni pé ntí àgbàlagbà fi ń jẹun abẹ́ ìwé ló wà ọmọ kékeré tí ò bá ti tijú àti rágbàfín àgbà náà ò ní kọ̀ láti tójú ẹ̀ mọ́lẹ̀ sórí bó ṣe wà yẹn yìí tí màá ṣe fún àwọn òbí rẹ̀ wọ́n ò rí wọ́n bá kànú ó mọ̀ pé ọmọ tó bá ti bàjẹ́ ìta ni wọ́n ti kọ́ wálé. má bínú. èmi ló wá sọ di sàásùnzẹ̀ kò sí wàhálà. má bínú. ọgbẹ́ mi létí èmi ló sọ di sàásùnzẹ̀. ìgbà tó wá ń ṣe gbogbo eléyìí sí iṣẹ́ wa ti ríṣẹ́ síbòmí ni àmọ́ ká má parọ́ ìyẹn bàjẹ́ ó bàjẹ́ ṣé máa gbárù Yorùbá ilẹ̀ tí ọmọ ìjà dàmú. ìwà àtàkùn láìpẹ́ kò máa àwọn oríṣiríṣi ó yà mọ̀ ń gbọ́ ó yà máa jí sí mi wọ́n ti tell me about him. Yes.
We can't wait for you to meet him someday because the very boy. Oh yeah, tell me. Cute guy. Oga Odudu Sigbolo. Okay, so it's about to be tall, dark and handsome. Yes. Oh my God, so that, so nice. But ó ti ń wá bí báyìí, èmi ò dẹ̀ tí rí. Mi dẹ̀ tí approve of him. Kí ló dé tó ń gbé mo ti gbé lọ sí dining room nísàlẹ̀ mo wá retí kẹ́dé kẹwàá jẹun ìgbà tí mi rí mo wá wò pé kí n gbé wá sókè ìgbà tí mo ti mọ àsìkò tẹ́ máa ń jẹun. Ẹ mọ̀ bá kí n gbóúnjẹ wá sókè torí eku tí bá máa jẹun ìsàlẹ̀ ni mo ti máa jẹ. Ẹgbẹ́ ẹ̀ ní common sense orí yóò tiẹ̀ pé ra orí ẹ̀ ò tiẹ̀ pé ni can you imagine. Ṣé wọn sọ fún yín pé kí ẹ má gbóúnjẹ wá sókè yìí mọ́ ni ẹ̀mí ilé fẹ́ kọ́ máa sọ fún yín nìyẹn wọn ní common sense at all. Ẹ jẹ́ kí n wò ṣì tẹ́tí ẹsẹ̀ yẹn gan tó ń rùn. Rubbish. Ẹwẹ́ òṣì tó ṣe ẹwọ́n kan tó ṣe tó tẹ́tẹ́ jẹ́ mi Mami ṣe ti rí. Ẹ̀gbọ́n àgbẹ̀ kí ni wá sí kíchì? Wọ́n mọ̀ kọ́ ní wọ́n gbọ́ ìgbé wá sókè tó dojú mo ti fi wá bẹ́ẹ̀ fọ́ ni. Jọ kí ló ń bá mi fa gbogbo sí torí mi ò tí ò understand. Kí ló understand? Kí ni mò ń sọ tí o understand? Gbogbo eléyìí tó sọ yẹn. Ṣé French mo sọ ni àbí Spanish? Wọ́n tí mò ń try láti sọ fún yín pé ìwà tó ń wo ò dá. Wọ́n máa bá àgbàlagbà sọ̀rọ̀ anyhow. Wọ́n wúwa kó ṣe tó ṣe wù ẹ́. Is that how to live a life? What is so? Ìwà olómọ tí mò ń wo tí ò dá kíní kọ̀ọ̀kan. Mi ò understand àwọn tó ń ṣiṣẹ́ fún wa ní compound yìí. So tó bá ṣe nǹkan tí ò dá. Kí ló dé tí mo lè correct wọn? Why are you complaining about it? I'm complaining. Small guy complain. Tó ṣe feel correct wọn wrong. Manner of approach ẹ wrong. Mo lè sọ fún ẹ òun pariwo. Mo sọ fún parọ́ mọ́ ẹni bàtọ́ sọ fún pé ẹ ò ṣe báyìí mo bá ọlọ́pàá pọ̀ jọ. Yeah, confirm me to me that you did that. It is wrong. Ọmọ kò mo bàjẹ́ tẹ́lẹ̀ kó tó bẹ̀rẹ̀ relationship pẹ̀lú. So don't even try to complain and don't even complain. Stop it. Ṣé kò tí mo sọ ṣé o gẹ̀rẹ́? I am not complaining. Mo sọ fún ẹni pé àwọn ìwà tó ń wí yìí ó wrong. Mo dey expect big girlfriend tó wà ní right senses ẹ̀. A sọ pé okay gbogbo nǹkan tó ń sọ yìí mi ò ní ṣe mọ́ máa change but you're yet still saying what you did is right. Did you listen to yourself? Ṣé orí bó tó ṣe bá mi sọ mi ò tẹ̀ tí understand àtọ́ mi kò yé mi ọ̀rẹ́ òun mi Kí ni ìgbà tó yé ẹnu nǹkan tí mo ń sọ? It's simple and clear. Ṣé kò wọlé ẹ̀ náà? Ṣé kò wọlé ẹ̀ náà? Ṣé o fẹ́ yọ orí mi ni? Ṣé o fẹ́ yọ orí mi kúrò ni? Wo mo sí wọn sálẹ̀ má fi ariwo disturb wọn. What's all this now? So èmi ni ara yìí. O ti ń pariwo. O ti ń pariwo. Ṣé ẹ sọ fún ẹ sórí àwọn ọ̀rẹ́ mi tí àwọn ọlọ́mọ ànàká sí ìtò dà àti tí ò dà ìwà tó ń wù yìí ò bójúmu mo ní try láti sọ fún ẹ all you need to do is tell me you will change but you're here saying things that I don't even understand. Ṣé wàá kúkú lọ fẹ́ àwọn ọ̀rẹ́? No, ṣé wàá kúkú lọ fẹ́ àwọn ọ̀rẹ́ because mi ò understand a ti ń sọ̀rọ̀ ta ìsọ̀rọ̀ sí ẹ kíní kan àwọn ọ̀rẹ́ ṣé wàá kúkú lọ fẹ́ àwọn ọ̀rẹ́ gbà yẹn? Àbí kí ló ń bá mi sọ gbogbo náà? Tell me, did you listen to yourself? Did you listen to yourself? So let me tell you. Tó bá pè mí tí mi ò gbé ẹ kò mọ reason why. Okay? Get it into your head. Kí ni problem bọ̀bọ̀ yìí náà? Kí ni problem ẹ̀ gbọ̀ngàn náà? Bá ṣe bẹ́rù là ń bọ́ ọmọ o kò mọ ẹnìkan láì sọ̀rọ̀ sí i. Ẹ jẹ́ kó mọ̀ wá ìwà ṣe kókó láwùjọ. Ọmọ bàbá olówó. Jọ fi mí sílẹ̀ ní ayé. Kí ló dé tí òun tọrọ tó ṣe máa ń korò lára ẹ̀ náà? Bí ti báwo? Wọ́n máa bẹ̀ẹ̀ sùn kan, wàá máa ṣagídí òṣì. Okay, tí mi bá bẹ̀ẹ̀ sùn tán, ta ló fẹ́ bẹ̀ẹ̀ sùn? Are we not supposed to be friends? So what is your problem? Mo sọ fẹ́ pé nǹkan tó ṣe yẹn kò right, kò make sense. Adáàtà ò gbọ́dọ̀ bẹ́ẹ̀ gbọ́. Okay, so fine. Nítorí pé o ti jọ́ ọmọ lówó sí, ṣé dandan ni kò jẹ́ sport brat? Can't you just control your emotions at times? Can't you control your anger? Do you have to go to that extent?
débi pé ọmọ ọ̀dọ̀ yín là ń sọ yìí kò tẹ̀ ṣòun lónà tó bẹ́ẹ̀ pé òun lónà nísìn is another case a lè nókè ọmọ ọ̀dọ̀ lè frustrate yẹn kéèyàn reset brain bó mọ́ sí ẹ̀ ìyá tó bí ọmọ ọ̀dọ̀ yín tà sọ yìí gan mi ò rọ́pò jù lọ not to talk of her mom. téèyàn bá ti bẹ èso tọrọ báyìí gbogbo nǹkan ẹbí kò bínú ni kí ló máa ń ṣe náà. Dr. Ọlọ́run ṣó ti parí ẹjọ́ tó fẹ́ rò because mi ò understand ó ti sọ̀rọ̀ di lecturer fẹ́ máa lecture mi pé nǹkan báyìí ni kí n ṣe nǹkan báyìí ni kí n má ṣe. eléyìí ò ń sọ̀rọ̀ pé mò ń lecture eléyìí ní pé mò ń fòótọ́ fún because kò sí bó ṣe fẹ́ tọ́ka sí ẹ tí kò ní kàn mí. Yes, that is the truth. Anything tí wọ́n máa sá ọmọ yẹn nìyẹn tó ṣe kíkà ọ̀rẹ́ ẹ̀ nìyẹn ọmọ máa tọ́ka sí mi now because people know us together and mi ò délé lájú mi sílẹ̀ kó máa ṣe nǹkan tí ò dáa. àìmọye àwọn ọmọ olówó tí wọn kì í ṣe sports brat àìmọye àwọn ọmọ olówó tó yẹ pé tó bá rí wọn ta ó tiẹ̀ nímọ̀ pọ̀ ọmọ olówó ni wọn ṣé wọn nìkan làwọn parent ẹ̀ máa kọ́kọ́ lówó ni so bó ṣe jọ́ ọmọ olówó ń sìn ó gbọ́dọ̀ máa ṣe nǹkan tó ń wù ẹ̀ ó dẹ̀ fi pé tó bá ti ṣe ọmọ máa mú jẹ èròjà yìí ò tiẹ̀ bá ẹ ìyá tó dàgbà tó yẹ tó wá ń ṣiṣẹ́ lọ́dọ̀ yín ó rò pé condition ló gbé ìyá yẹn débẹ̀ ó ti ronú ó tẹ ègún tí ìyá yẹn tó bá ṣépè fún ẹ. no I'm just mo kàn ń think wide àbí báwo ẹ fẹ́ sọ. àti ègún àti ègún àti èpè kò tẹ̀ sí ìtò lè ṣẹ́ mú ìwà yìí because àwọn parents mi wọ́n ní bastard òun so ogun yẹn ò tiẹ̀ kàn gbogbo ẹjọ́ everybody in fact kẹ́nìbody má dànù bí mi because at this point téèyàn bá dànù bí mi máa gbá etí ẹ nìyẹn like mo fẹ́ problem. So you think everything is about money? Yes. Really? Yes. So because your family, mom see ẹ, pop see ẹ, wọ́n lówó sí, o gbọ́dọ̀ ṣe gbogbo tó wọ̀n, o dẹ̀ mama mú jẹ. Ṣé mo kẹ́ mò ń sọ tèmi fún ẹ? Ṣé mo kẹ́ mò ń sọ? And I will continue to say this thing. Tó bá ń ṣe nǹkan tó wrong, mama continue láti máa correct ẹ because èmi ni mo feel pé mo wà ní better position láti máa correct ẹ. So I will keep telling you, I am nothing like you. So stop making people think we are the same thing. It's better you change. Change your ways. Yes. ọmọ bàbá olówó ṣe mẹ́dọ̀ o fi wà kún ọ. wo nǹkan tẹ tí ẹ fẹ́ gbọ́ mo lè tí ẹ ti gbọ́ ṣe ló kì í gbọ́ ni kí ló ń dá sọ̀rọ̀ Ṣìkẹ́mi fún. ẹ ṣe nǹkan tí mo wá ṣe é sí kò dáa bí mo ṣe advice ẹ̀yẹn kò dáa. ṣé fẹ́ sọ fún pé o mọ̀ wá Ṣìkẹ́mi ni Ṣìkẹ́mi tó fẹ́ bó ṣe wà yẹn kò like advice rárá tí ọba tí advice ẹ báyìí inú máa ń bí ni ẹni tó wó ṣùṣù tó mú gétí máa lé wọn tó gba etí ẹ àbá ọ̀nà ló pọ̀ ẹrú náà ní bàbá ìwọ náà wo orú ìyá àgbàlagbà yẹn tó mú oúnjẹ tó dàlú wọn lórí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ yàtọ̀ ẹ pé ó tó bí màmá ẹ lọ́mọ ṣé wà wá nìyẹn. torí ẹ náà láti máa advice ẹ àwa ṣàlọ rẹ ìdí nìyẹn tá a ṣe gbọ́dọ̀ máa advice ẹ because bó ṣe wà yìí sí mi ò rò pé ó lọ́pọlọ ó lè máa mọ̀ pé nǹkan tóun ṣe ò dáa so àwa la gbọ́dọ̀ máa jẹ́ kó mọ̀ pé nǹkan tóun ṣe yìí o kò dáa. wo má jẹ́ ká tanra wa ó gbọ́n ó dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe kó dẹ̀ gọ̀ Ṣìkẹ́mi kì í ṣọmọ kékeré ó kò jẹ́ pé kò ní respect ó fẹ́ máa ṣègbéraga kó máa gbọ́ everybody garagaraga kó dẹ̀ lè gbé mi garagara ṣòdì má jẹ́ kí n tàn ẹ́ láàrin mi àti Ṣìkẹ́mi ọ̀rẹ́ ká lọ patí ká wọlé ká rẹ́rìn ká wo fíìmù ó tán ọ̀rẹ́ wa nìyẹn kò sí nǹkan tó attach mọ́ láàrin wa àti ẹ̀yin méjì ní ọ̀rẹ́ kòríkòsùn èmi àti oníṣọ́ ọ̀rẹ́ kòríkòsùn. jọ má bínú ṣe nǹkan tó ń sọ sí ni pé kò bá àwọn Ṣìkẹ́mi kókó sínú kòtò tó dẹ̀ ń wo báyìí ò ní kó má kò sí ọ̀rẹ́ tí wọ́n bá yàn ṣe ni èmi ò lè ṣe irú ẹ̀. ìwọ nìyẹn. ó dájú ṣá èmi ò lè ṣe irú báwo ló ṣe máa lóore tó nílé máa bá a sọ̀rọ̀ kí wàá lè ṣọ́ rẹ̀. dúró jẹ́ kí n bí ẹ náà ṣo fẹ́ kó sọ history ayé wa fún wa kó jẹ́ ká mọ̀ pé ànílé àlẹ́ bí àlára tó bá ti sọ yẹn fún wa ìgbà yẹn lórí ẹ̀ ṣe máa pé wàá mọ̀ pé kò kì í ṣọ̀rẹ́ gidi. kí ni reason tó fi máa sọ bẹ́ẹ̀. ok now ó di kan lé ní a tó sọ fún ẹ máa wà níbi gbàgbà tó bá máa sọ ò jẹ́ ká sọ nǹkan mi jàre. kí la fẹ́ sọ ṣé kò sí kò bá fẹ́ sọ kò sí fẹ́ lọ jẹun èmi á dẹ̀ máa bá sùn tọ́nà mi ò lè dákẹ́ òun ni mo máa bá yàn sọ̀rọ̀ tí mi nílé advice ìwọ yìí gan ó dangerous irú ọ̀rẹ́ òṣìwò nìyẹn. ẹni la òfin pẹ̀tẹ́yàn la ọ̀hún ayé gbà fúnra kájọ fúnra sí ọ̀hún. sídi ẹlẹ́ẹ̀kẹta ti máa pè é rè ṣọ́ ara ẹ̀ ṣọ́ ara ẹ̀ kó jẹ́ kí orí ẹ̀ pé kí ló dé náà tí èèyàn bá dẹ̀ fi owó ròyìn ó máa ń kọ lójú mi ìbídùn nìyẹn tèmi bá pè mo fẹ́ rán níṣẹ́ àbọ̀kọ mi bá fẹ́ pè ní rán níṣẹ́ àkọ́kọ́ lọ dá ọkọ mi lóhùn tó wá dá mi lóhùn mo dẹ̀ gbà wọ́n nìyẹn pé kí wọ́n kó jẹ́ kó rí ẹ kó pé kó ṣe nọ́mà ò ní dá mi lóhùn tí bá ní kó lọ ṣe nǹkan mi fẹ́ kó ṣiyẹn mi ráyè ó mọ̀ pé mi ò láì kí máa pariwo tó bá dẹ̀ ti di tó láriwo pọ́blẹ́mù ti ń bọ̀ nìyẹn ìjà ti ń bọ̀ nìyẹn ìjẹ́ ò tí ì dé o wá jẹ́ kó rí ẹ pé kíjà tó dé o gbọ́. ẹ má bínú
kò bẹ̀rẹ̀ ẹ má bẹ̀ mí o àtúnṣe ni kò ṣe. ẹni tó mọ àti wáyé olùnàgbò náà ló máa mọ àti lọ ẹ̀ ahẹ́ ó mọ̀ kó yẹn yí ẹ̀ kò jẹ́ kó yẹn máa jẹ́ tiẹ̀ kò bẹ̀rẹ̀ ẹ̀. ẹ̀rù ní bàbá ọ̀nà lójó ẹ̀rù ní bàbá ọ̀nà lójó bá a ṣe bẹ̀rù la ṣe bọ́mọ ẹ jẹ́ ká ronú òbí ṣe ń bẹ lọ́wọ́ wa láti ṣe o. ẹ káàbọ̀ sà. ẹ máa fi nǹkan ẹ káàbọ̀ sà. I'm a boy. Come on. How are you doing? Mo wà pa sà. Ṣé wà pa? Bẹ́ẹ̀ ni sà. Ṣé ti jẹun? Mo ti jẹun sà. That's good of you. Come on. Ẹ pẹ̀lẹ́ sà. Yeah. Ẹ rọra sà. Hi. tí bá tún lè pè ẹ́ bí tiẹ̀ ní pẹ̀lú ìwọ̀n ni mo kọ̀ máa ìjọ tó ṣe àti lọ kó ẹ̀rọ kó máa lọ kó mọ̀ pé ó ṣe nọ́mà nìyẹn ẹ má bínú mọ́ tí bá ti pẹ̀lú ẹ̀kọ́ kó máa dáhùn lẹ́rìn fà ni. What are you doing there? Ẹ káàbọ̀ sàn. Talk to me. What are you doing there? Mọ́mí, kí ni mo ṣe fún dádì tó tún ṣe pé fún mi? Ṣé what are you doing here? Òkè pẹ̀lẹ́ má bínú pẹ̀lẹ́ má bínú wọ́n máa wọlé lọ má bínú. Wọ́n máa ṣe wọ́n bá ti ní kẹ́ kàwé ẹbí ẹ̀kọ́ náà ló ṣe ń ṣe ọmọ ọ̀dọ̀ bàtọ́ bá ní kẹ́ kàwé ẹ̀ ní kàwé ṣé ó bú ẹ nìyẹn? Bẹ́ẹ̀. Kí fi mí sílẹ̀ jáde kí ló ń ti wá lọ kí ló ń ṣe wọ́n ọmọkùnrin náà? No, it's not that ìsìn àwọn gbogbo ìgbà rẹ̀ ṣe é rò fọ́tí. Ṣé gbogbo promise tó ṣe fún mi rèé nígbà tá a ṣe 25th anniversary wa tí wọ́n sọ fún mi wípé wò ní mutí mọ́? You promised me o ti break promise ẹ o lọ mutí gbogbo ti ṣe ń rùn dára gbogbo. Look at you. Kí ni mo kàn mú one shot ni you know. One shot ni. Mo dẹ̀ wà títì. But báwo lẹ̀yin ọkùnrin ṣe máa ṣe wo bọ́kùnrin ṣe dúró tó dúró déédéé dáadáa tó tún wà lọ́ọ́ mu ọtí tó tún mú yóò ṣubú kiri ó ṣubú kiri ó dẹ̀ ń rìn kiri ó gbọ́nu mọ́tò lọ táwọn èèyàn bá tó bá ń push or something sí tó gba gbogbo tó kó gbọ́dẹ̀ ló kó gbọ́ ẹ̀ṣọ́ jìnnà jù tó kó gbọ́ ẹ̀ṣọ́ síra ẹ̀ sí táwọn olè bá mú ẹ̀sìn kọ́nà má fọkàn mi fẹ́ bí ibẹ̀ mi rò pé mo bẹ̀ ṣe ni don't touch me. Come to the bedroom. Come to the bedroom àánú ẹ̀ ṣe mí ó dẹ̀ ló wọ́n ló gbé ẹ̀ṣọ́ sọ́rùn yìí mo ti gbọ́ ẹ̀ṣọ́ jìnnà jù ọlọ́mọ ẹ̀kan mú ẹ̀kan tú ẹ látòkèdè lẹ̀ gbogbo jẹ́rìí ọrùn ẹ̀yẹ̀ wọ́n á gbà á tí wọ́n kì í síkì ẹ ló ń ṣáná gbogbo ẹ̀ náà máa gbà lára ẹ̀ náà máa gbà lọ́rùn ẹ̀ tó yó bóyá tó bá dẹ̀ gba gbogbo ẹ̀ ǹjọ́kọ̀ wàá lẹ́n bóyá wàá lẹ́n lẹ́sìn ẹ̀. kó bá lè máa rùn kó máa ṣe bí ẹ tí ò wà responsible I sure don't like it ọkùnrin akọ̀wé tí ò ṣe. Ẹ máa gbà mí kẹ́ ẹ̀ nígbà wo lọ̀gá di alámú tí àmupara báyìí kí ni ò bá ṣẹlẹ̀ tó ga wa mọ ọtí tó báyìí ẹ ó bọ́ka ṣe bọ́lẹ̀ tí wọ́n wá bẹ̀rẹ̀ sí lè lọ́gọ́fà tó bẹ̀rẹ̀ sí lè lọ́gọ́fà wọ́n tún ṣe kìmí láì jẹ́ pé mi àti wọ́n jọ jẹ́gbẹ́ àbẹ́ àjọ wà nù kílọ̀bù àwọn mọ̀dámù try o ìyàwó ọ̀gá ń try kí ló dé báwo lè yẹn ṣe máa mu ọtí tó báyìí Ọlọ́run gan ló sọ wọn délé torí ní téèyàn fi lè mu ọtí báyìí Ọlọ́run ló bá wa mọ́tò délé tó bá lọ sọ mọ́tò gba igi àbí tí wọ́n lọ sọ gbábì kan ṣé táwọn yìí láàmú wí àbí ọ̀dà nìsín irú bọ́ sẹ́bọ̀ kí wọ́n wá lọ ní breakdown ní àárín àbí táwọn ọmọ ṣàkúṣàkú wa irú sẹ́ni ọ̀rùn wọn tún yọ. wọ́n kà sí mu ọtí débi pé Ọlọ́run á gbàkóso wọn tiẹ̀ tún ti géètì gan kọ́lọ́ ṣàánú ni o. aṣọ ló tún fọ̀ bíbà yìí o ẹ mélòó ni mo máa sọ fún pé kò yẹ máa fọṣọ lẹ́nu géètì mọ́. madam ẹ má bínú aṣọ ìbí ọ̀gá yín ẹyọ kan náà ni. ó jẹ̀bi tó dáṣọ ìbí ọ̀gá ṣé tí bá sọ fún pé kò má ṣe nǹkan ó ṣe jẹ́ nǹkan yẹn gangan ló máa ṣe nínú ilé iná
because I don't understand ọ̀rọ̀ ẹ ti sú mi mo ti kìlọ̀ severally má fọṣọ tà mọ́ moreover mo ní washing machine nínú ilé sókè lẹ́tọ̀ wá fọwọ́ fọṣọ. ó ní kó jáṣọ ẹyọ kan ni ẹ̀dẹ̀ wá wò mo ní kí sídìí ò fọ̀ ní àárọ̀ yìí ó nítorí pé ó jáṣọ ẹbí ọ̀gá pé tóun bá fọ̀ òun náà tún lè máa bì. bàbá yẹn kò bẹ̀rẹ̀ kókó ṣì kúrò bàbá yẹn lọ fọṣọ nínú ilé kan lọ fọṣọ ní washing machine jọ. táwọn àlejò bá wọlé kọ́ ṣé báyọ̀ bàbá rí ẹ̀ tó fọṣọ nìyẹn àbí kí ló fẹ́ fagbóná sọ̀rọ̀ bàbá yẹn take it inside. sọ̀rọ̀ lọ àgbàlagbà ẹni ẹ̀fẹ̀ àgàlọ́ ní káwọn fàṣà. báwo rí ti máa kojú ẹ̀ bẹ́ẹ̀. ìwà kò ní foni ìwà sílẹ̀ o ìso kínkín ní bàdí jẹ́ epo kínkín ní bójú omi jẹ́ o kíyèsí ìwà o èní lárí ta ló mọ̀lá olúkálùkù ló mọ bí ó fòṣù palẹ̀ àná rìn bẹ́ ọ. kí ni rẹ̀ ń ṣe ń bí. kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ tó sún ẹ. gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ inú ilé yìí náà ni ìfẹ́ àti ẹ̀wọ̀n mi ìtẹ̀ lè mú mọ́ra mo ti sú mi. ìfarẹ́ ẹ balẹ̀ nítorí yẹn ló wá síwájú kó síta mi wo ọmọdé ló ń ṣe ṣìkẹ́ mi má bínú àwọn ọmọ ọ̀sìn àfikún lòun ṣàánú wa àwọn ìwà tó máa ń wù nìyẹn má bínú ṣùgbọ́n dìde. kò mọ ẹnìkan láì sọ̀rọ̀ sí i kí ló fàdí ọ̀rọ̀ ń ta ló lè sọ ọ́ màgá o. Hello, doctor. Emergency. Nurse tó wá wà ní duty kọ́. I'll be on my way. Okay. Oh no. Bọ́lá Gàdé. Láti lọ sí hospital. It's an emergency. Emergency? Bájẹ́ time of the day? Night, ẹni tó ń ṣe night ò wá sí ibi iṣẹ́. Wọ́n lọ́dẹ̀ ti pe fóònù ẹ̀ títí kò lọ. And there's an emergency. I have to go and take over. All right. Ní dọ̀là nìyẹn. Má bínú. Ṣùgbọ́n. Má bínú ṣùgbọ́n. No problem. Pààlẹ̀ pé ẹjẹ́ tó bá ti ń lọ. Make sure kó o bá yẹn ti get yẹn o. Báwo ṣe wá fẹ́ ṣe sí mọ́tò yóò ti ẹ̀dẹ̀ wá ká excuse me ẹjọ́ kó mo ti kalẹ̀ kó mo ti lè rí mẹkáníìkì náà all of a sudden ká ìdẹ́ ó kàn paná bí ṣe fẹ́ wọnú ẹsẹ̀ tí ì sí. ẹja bí gbóná fi ṣe mọ́tò kò sígbà tí ó lè takú. nǹkan tẹ̀ ń tẹ́ láti sọ wípé ok mọ́tò òun lè kú anytime ó ti dé bẹ́ẹ̀ni ẹ fún mo ti wá lè rí mẹkáníìkì. mẹkáníìkì ó scarce lálẹ́ yìí o. ẹ ṣé mo lè fi mọ́tò ilẹ̀ sí ibà. ẹ lè filẹ̀ but ẹ má pẹ́ o kẹ́ tó wá gbé láàárọ̀ la. má tètè wá ẹ jẹ́ kí wá bóyá kí wá káàbọ̀ sọ́ọ̀tì tó máa ẹ tẹ́ bá dé bẹ́ẹ̀ ẹ máa rí ẹ máa rí ẹ ṣáà log everything dáadáa. Alabata òwe nílà òfin
pété ọ̀la bá mọyì ọ̀la oníbẹ̀ni jẹ́ ìwà náà ni ló sọnù faramọ́lẹ̀ èèyàn bẹ́ẹ̀ ní ibi gbogbo tí ó ṣe bójúmọ́. Bọ́lágadé. 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 God, I love this! Oh my God, this is one of my favorite colors. Really? Yes. It's beautiful. Yes. Oh my God, I can't wait to rock this. Oh, nude. Oh, nude. Yeah, I love this. Very cool, nice one. Just that I'm not happy with you. Why? Imagine, ojo birthday mi ṣe tó yẹ pé ó jẹ́ kó present kó ibi iṣẹ́ ìṣù òní wá. Everybody bá tiẹ̀ wá sí birthday mi ṣé kò yẹ kí wọ́n wá around. Kemi. Don't fair. Kemi, try to understand it now. Iṣẹ́ ṣe pàtàkì. And you know, gbogbo meeting to set will be birthday ẹ ló fọ́ sí. Èmi mo the head one. I have to be there. You know what? I'll make it up to you. Okay? Tí bá ṣe tán, right, Timothy, I am going to take you to the best restaurant in the town. Oh. What about that? Show your thing smile. Thank you. So we're fine now. What's it going? You know what to do. Yeah. Yeah. Then, so tell me, which one of these do you want me to wear on my birthday? You know, I like nude, so we can do the nude. Alright, no problem. Just for you. Yeah, for me. Yeah. What? Ṣé kí wá lọ́wọ́ mi kí lọ́dọ̀ tó bá ti dé? One. Wait. Kí ló máa sọ fún mommy? Mommy, pé mo fẹ́ wá sọ́dọ̀. Nothing, wọ́n bẹ̀ mí sọ̀rọ̀. For the 1 week. I do whatever I feel like doing. No problem with anybody. Okay, well that's fine. Because the problem now, Toba no liwa. Show me like 2 weeks. Okay, I'm gonna can stop by, you know, can drop it for you, so I have to go now. Go where? Don't tell me you want to leave. No. Go back, Dala. I still have to go, okay? Stop now. Go on this road for like another 2 hours now, please. 2 minutes. Oh. Don't worry now, I'm here very soon. Okay? See me. Alabata òní la ò fi pété ọ̀la bẹ́ẹ̀dá bá mọyì ọ̀la oníbẹ̀ni jẹ́ ìwà náà ni ló sọnù. ọmọ bọ̀ǹdẹ̀bọ̀nú ture ewúrà ọmọ àfáàyìngì tó mú mọ̀lẹ́ wọ̀lú èkó ojú òní tiẹ̀ wà dàgbà wà dògbò wà rí bá ti ṣe wà rọ́nà gbígbà èdè tó jọjọ́ bí ẹ̀yìn kò ní jáṣe mọ́ lágbára ọlọ́run ìwọ ló máa kẹ́yìn wa gbogbo wàhálà tá à ń ṣe pátápátá wo ló máa jẹ́rìí ẹ̀. How are you doing, my beautiful daughter? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Ayinke. Happy birthday to you. Life and prosperity. Hip, hip, hip. Hooray. Hip, hip, hip. Hooray. Hip, hip, and hip. Hooray. That's my beautiful daughter. Amen. Ayinke,
She came here and care. May your days be long. Journey dear. Ibi ijo kan rẹ o. Ṣé wèrè kò dá wa lọ. Look at you. Come on. You know what? Dress up. Jack by the living room. Yeah. For she's a jolly good fellow. For she's a jolly good fellow. For she's a jolly good fellow. And so say all of us. And so say all of us. Hooray! And so say all of us. Hooray! For she's a jolly good fellow. For she's a jolly good fellow. For she's a jolly good fellow. And so say all of us. God bless you, my beautiful daughter. You know, you're my angel. I love you so much. Thank you. Look at her. Thank you, Mommy. Happy birthday, she came in. Oh. Long life and prosperity. Amen. Well, according to our tradition. Okay. Oh. Kó tiẹ̀ tó mu wine tradition wa nù lé. Yeah. Each year they pay fruit tọmọ mi love jù. That's what she's going to eat right now. That's apple. Yes. The apple. Yeah. So, as your ritual. Oh, Yes. that's my angel. Okay, Yeah. so now we're cutting the cake. Oh yeah. Yeah. Yeah, dear, After the count of respecting Ayike and Ayike. Now, after the spelling of Ayike, she calls the cake. Okay. A Y I N E. Ayike. That's my girl. Yeah. That's my baby girl. You have Such sweets a and wonderful cake. daughter. Thank you. So by Yansin, wale mi mo nbaje. Look at you. Ṣé kò lè gé cake fúnra rẹ̀? Orisha mi ni it's her birthday kò lè ṣiṣẹ́. Oh. Many happy returns of the day. Amen. Oh, that's cool. So take the wine. Take the wine. Yes. Thank you, guys. You're welcome. Yeah, enjoy yourself. Then I have one more thing to say. Okay. Yes, I want to appreciate Banji. She came in. Bernard didn't call. Bernard. Yeah. Shori Banji is my savior. Bernard is my fiancé. Oh. Wow. But o ti mú Bernard wá bá mi o. But it's coming soon. Jẹ́ kí n meet Bernard. Huh? You know, coming soon. Okay. That's good of you. To pé tó bá ní ọmọ to appreciate nǹkan dáadáa ó yẹ ká dúpẹ́ lọ́wọ́. I'm proud of you. Yes, Daddy. You're just like a mom. Ẹ̀wá. Yes. Hey. Ó yá, ẹ wá lọ ṣe favorite food ọmọ mi fún. Gbogbo tó báyìí tó yẹ kẹ́díkẹ́dí kó gbẹ ni o. Ká sáwà ńbẹ tó yẹ ká táwà ńbẹ kí yọ kó dùn kó tó ni ṣé sì yé yín. Kò tẹ́ máa ṣe ń So, o tí ì sóúnjẹ ọmọ mi látẹ̀ẹ̀kan. Wọ́n mi mọ̀ bọ̀ fẹ́ pé flora. Okay, ṣọ́pọ̀ ni. Ẹ ń bọ̀. Wọ́n wo bẹ́bí orí flora bí báyìí. Jẹ́ kó mọ ọ̀nà débí ni. Ẹ júwe ọ̀nà fún un. Fàájì ti ń lọ. Flora. Ṣáyé ló ń ṣe? Babe, oh, understand. Mo ti pè Ṣìkẹ́mi náà láàárọ̀ ìtẹ́lẹ̀, mo ti wí ṣe. Ṣé wàá tiẹ̀ kọ́lẹ̀ close jù? Èmi tuntun wá dé ibà ìwò tí dé bíbà. Kò dé kí ṣe pé ó sọ fún mi pé òun fẹ́ ṣe òun fẹ́ mark àbẹ́ anything now. Ṣáàṣìkè mi ń dúró díẹ̀. Ṣọ́n ti bẹ̀rẹ̀ ni. Ok, mo ṣe ń délé láti ibi iṣẹ́ ni. Jẹ́ kí n change, mo kàn máa yọjú ni o. Ìwọ ló mọ̀, kò bá ju 10 minutes. Bọ́dẹ̀ kí 5 minutes ló fẹ́ lọ ṣáàjẹ́ kó wá. Jẹ́ kó rí ẹ pé ó wá. Ó máa bínú náà ṣe bọ́ọ̀rẹ́ ni gbogbo wa. Ó ti rẹ̀ mí gan bó ṣe ń wò mí. Ó ti bẹ̀rẹ̀ gba àwọn ọ̀wà òṣì ẹ. Ṣáàṣìkà kò bá mi bíbà mò ń dúró díẹ̀. Ṣùgbọ́n pátì ti bẹ̀rẹ̀ already. Jẹ́ kí n change, ṣe bí ṣe ìlú nílò. Alright. Dàbọ̀. Àkòṣì ló máa ṣe. Ẹ mọ̀ kan, after gbọ́ price tag ṣe ní living room tó wà lókè yìí. Àwa para lọ sí living room tó wà sálẹ̀. Àwa lọ ṣe proper party. Ìyẹn ló pè ní àdàbọ̀ after party. DJ fi wà ń bẹ̀. I'm gonna take you out. Yes. With your friend. Mom, you're staying back at home. Give the mommy call. Yeah, definitely. I'm buying my car. I know. You can
have some cake. Yeah. Oh, enjoy yourself. Music. I can feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. If you're coming for me, hope you're ready for a demon. I got eyes in the back of my head, I'm seeing. Take me for... Come on! Come on! Èwo ni kàmọ́ yàtọ̀ ń pariwo. Ṣé mo ń sá lọ ni? Ṣé mo dákú ni? So wàá gbọ́ níbi tó wà náà sì tún wá ń pariwo ṣé bí ipò òfẹ́ dá mi lóhùn kí ló ṣẹlẹ̀. Mo ṣe bí ipò ìfẹ́ dá lóhùn pariwo kàmọ́. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ o? Ó dá má bínú kéèkì sì kẹ́mi ṣọ̀n pé ní birthday ẹ̀ gbà tó jẹ́ pé láàárọ̀ mo gbé ráìsì wá ò jẹ́ mo gbé díǹkì wá ò mú mo wá wò pé àkọ́dá kó mọ̀ fi nǹkan kan kẹnu lé ní birthday sì kẹ́mi gbà kéèkì ẹ̀ ni mo. Di kéèkì ẹ̀ mú. Dúnà ṣé nǹkan mi wà ń bi ọ̀rọ̀ ọ̀jẹ̀ ọ̀mù yìí ni? Ọ̀dà olóògbóúnjẹ wa mo ní mi ò jẹ ó gbé mú wa mo ní mi ò mú ṣé nǹkan mi wà ń bí ọ̀rọ̀ oní kéèkì kí n jẹ kéèkì sí kẹ́mi mo ní mi ò jẹ ṣètò láti wá bẹ̀ ni ó dà mi ò jẹ o ẹ ṣé o. ó dà mọ́ bínú dáríjì ọmọ yìí kí ló le tó báyìí. ṣé mo ní mi ò dáríjì ni mo ti dáríjì àbí mi ò jẹ kéèkì. ó dà tó o bá dáríjì gba kéèkì kó jẹ. ọ̀rọ̀ rẹ ti yé mi sórí ní ọ̀dọ̀ wa kéèkì báyìí àkàrà òyìnbó náà máa ń pè wọ́n mọ bí ṣe bí ọjọ́ bíi Yorùbá ò ṣe ń ṣe yìí àbí àwọn tó fẹ́ ṣègbéyàwó àbí àwọn ọmọ sọrí àkàrà tiẹ̀ tí ń padà jẹ àkàrà kẹ́yìn ni. àkàrà kẹ́yìn ni. kí ló dé kí ló le tó báyìí. èmi ò mọ́ra dáadáa mi mọ bóyá mo sunkún kéèkì sí ọ. kí la gbé kí la jù. nítorí ọjù. àkàrà kẹ́yìn Ọlọ́run máa ṣàánú mi lọ́wọ́ ọmọ kàmọ́ yìí o. èèyàn ní kábẹ́ o. èèyàn ní ènìyàn burú. èèyàn ní ènìyàn ṣòro. ta ló ṣèkà yìí o. ta ló ń bẹ níbẹ̀ o. ta ni ẹni tó ń bẹ nínú òkùnkùn tí ń tafà sí mọ́lẹ̀ o. ènìyàn ní kábẹ́ o. ohun tá ò ká sí ó lè dógún o. ohun tẹ̀dá ò ká sí ó lè báyọ̀nù wá. ohun tá ò ká sí ó lè wá dógún o. gbẹ̀wẹ̀ ní bá ṣe lè jẹun sí ló yẹ ká máa ń bọ̀. bàbí má gbàbẹ̀ yẹn gbàbẹ̀ má gbàgbé. àìfúnra ọmọdé ló ṣe púpọ̀ ọmọdé. ẹ̀dá yé gbòǹgbò ẹja fúnra ọ̀hún ẹja fúnra ọ̀hún ẹja fúnra ọ̀hún ẹja fúnra ọ̀hún ẹja fúnra sí i. alábàtà ohun ìní la ò fi pété ọ̀la òwò. bẹ́ẹ̀ dábàá mọyì ọ̀la kò ní bẹ́ẹ̀ ní jẹ́. ìwà náà ni ló sọnù o. paramọ́lẹ̀ èèyàn ń bẹ ní ibi gbogbo tí ó ṣe fojú mọ́ o. ìwà ìbàjẹ́ ń gbilẹ̀ lọ. alábàtà ohun ìní la ò fi pété ọ̀la òwò. bẹ́ẹ̀ dábàá mọyì ọ̀la kò ní bẹ́ẹ̀ ní jẹ́. ìwà náà ni ló sọnù o. paramọ́lẹ̀ èèyàn ń bẹ ní ibi gbogbo tí ó ṣe fojú mọ́ o. ìwà ìbàjẹ́ ń gbilẹ̀ lọ. ìwà kò ní foni ìwà sílẹ̀ o. ìso kínkín ní bàdí jẹ́ epo kínkín ní bójú omi jẹ́ o. báyé pẹ́ tí ń dẹ́sà ejò èṣù àìnígbáyé pẹ́ ló ń ṣe dákun kíyè sọ̀rọ̀ ẹnu.
kíyèsí wa o. Èní la rí ta ló mọ̀la olúkálùkù ló mọ bí ó fòṣù palẹ̀ àná rìn bẹ́ ọ́. Ó gbọ̀ngbọ́n ó ń gbòye máa hùwà kan tá a mú ẹ̀jẹ̀ bí ọ́. Alábàtà òwe nílà òfin pété ọ̀la lábà mọ̀yé ọ̀la oníbẹ̀ni jẹ́. Ìwà náà ni ló sọnù faramọ́lẹ̀ èèyàn bẹ́ẹ̀ ní ibi gbogbo tí ó ṣe fojú wọn kọ́. Ìwà ìbàjẹ́ ń gbilẹ̀ lọ. Ta ló mọ̀la ẹ̀jẹ̀ asáré ọ̀la má fi kan kẹ́kọ̀ọ́ bá ṣe bẹ́rù là ń bọ́ ọmọ o.